Allahumma salli wa sallim ala sayyidina Muhammad. Ẹlẹ́yà kí ló ń ṣe yìí? Assalamu alaikum ọkùnrin. Dákun tí sàlọ́ bá malẹ́kùn kọ́, kí ló ń ṣe yìí ẹlẹ́yà? Oúnjẹ ọ̀hún. Oúnjẹ bó so jẹ sàrí ni. Oúnjẹ sàrí. Kí ló ń jẹ tó tún wá ń jẹ lọ́sẹ̀ rẹ̀ àbùdá náà? Ìgbàwẹ̀ ni. O ò gbàwẹ̀, kí ló mọ̀ tó gbàwẹ̀? Ojú òkú ìròyìn. Ẹlẹ́yà, ìkan oṣù tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀. Láti bàtà rẹ̀ ti wà lẹ́yọ̀ kan, táwọn wá fi di ogún lónìí, ó sì ń ṣe èkó sùn dì sí. Ní ṣe ségesège ni nǹkan oṣù mi ẹ̀ tí ì dá. Ní ṣe ségesège ẹlẹ́yà, ó sì bẹ̀rù Ọlọ́run, ó sì bẹ̀rù Ọlọ́run. Ìkan oṣù rẹ̀ ti ṣe ségesège ọ̀hún dá. Alòkùnmọ̀lá ṣé mo á pa wọn fún yín ni? Ṣé èsì yàn yín ni? Ṣé èsì yàn yín ni? Má sì kẹ́kì kan mi, má bàa jẹ́ fún mi járe. Ó fẹ́ sì kẹ́kì kan mi. Wàhálà mi látàtàrọ̀ fẹ́ lálàsì rẹ̀ ni. Má sì kẹ́kì kan mi, má bàa jẹ́ fún mi. Òun náà lóye ti ń sàn dẹ́sẹ̀ yìí ni sàbí kó ló ààrẹ lọ clean up. Ẹlẹ́ nu ara gbogbo ẹ̀ náà ní ń bú tì yìí. Gbogbo ẹnu ò sì jẹ́ kó tọwọ́ dúró. Ẹlẹ́ clean. Irú ségesège wo nu? Odidi ìyàwó àfa. Wo Ọlọ́run ló láwọ̀ èmi nígbà mẹ́ni tí ó gbàwẹ̀ nínú ilé mi yìí ní faramọ́ o. Tọ̀. Àwẹ̀. Tọ́kàlùkù fi ń tọrọ nǹkan tó dá lọ́dọ̀ Ọlọ́run. Kí ló gbọ́dọ̀ máa ṣe èèyàn téèyàn gbọ́dọ̀ fi àwẹ̀ lẹ̀ kọ́dà kó rí kú báyìí. Kán fẹ́ gbàwẹ̀ kó fẹ́ gbà kó jáwẹ̀ rẹ o gbọ́dọ̀ já kó kú pé ju kó jáwẹ̀ lọ. Àwọn máa ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ mú. Àfáà kékeré. Kí n bọ́ láti rí wọ́n tásì rẹ̀ ti tú tẹ́lẹ̀. Ọ̀njọ́ sàn lọ́sàwẹ̀ gangan àbí? Alákàmọ́ parí ògùn ọ̀la ẹ̀bùn mi láti rí. Àti rẹ̀ ti tú tẹ́lẹ̀. Àbá làákúnì. Làákúnì. Sayyidina Muhammad. Sayyidina Muhammad Salina. Kílẹ̀ tó ń pariwo sí? Kílẹ̀ tó ń pariwo sí? Ẹlẹ́yà, wọ́n sì máa pariwo èèyàn bí ẹ̀fẹ́ mi fẹ́ bọ́ lọ́rùn rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Gbé bóde. Gbé kíni jáde. Àfáà kékeré níjọ́ sàn lọ́sàwẹ̀ gangan. Kí lè léyìí? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àbá kékeré, bí wọ́n tó jẹ́ wípé yìí máa ń fi ọ̀yàn gẹ̀ ní gbogbo òde ní wípé bọ́bà mi ṣe kéré tó ọgbọ̀n àwẹ̀ rẹ̀ dí. Àsọpọ̀ tó ń dá sí rẹ̀. Àgùnmọ̀lá lórí èmi nìkan ní ìjọ sólè ìfà. Ẹlẹ́yà ló gbàwẹ̀. Ẹlẹ́yà ló ti jẹ bọ́ọ̀lì àti mínírààsì. Ẹlẹ́yà ó gbàwẹ̀ torí wípé ń ṣe nǹkan àládà ni tí yóò bá ń pè nǹkan oṣù. Títẹ ayé tí ẹ yọlẹ̀ nínú ẹ̀sìn. Àgùnmọ̀lá ẹlẹ́yà máa ṣègùn ṣùgbọ́n wàláhì sọ́bọ̀ ni wọ́n fi yẹ pátá. Calm down. Báwo kò láyà jẹ? Yóò sọ tẹnu rẹ̀. Sọ̀rọ̀ fún mi kí n bùlá. Àgùnmọ̀lá sí sọ́bọ̀ ni wọ́n fi yẹ pátá. Kámọ̀ ò pẹ́ jẹ̀ ni. Àgùnmọ̀lá wọ́n fi fídíò rẹ̀ ràn yín. Kámọ̀ ò pẹ́ jẹ̀ ni. Ṣé wọ́n ní? Ìlé wa para mi. Tó gbàwẹ̀ yóò fi parí. Bí ṣe mo fi sóbò rẹ̀ pátá ni mo ṣe nǹkan oṣù ni. Èmi àti lákúlì ìrùn lè ní ilé wa para mi àwẹ̀ yóò easy fi sóbò nífẹ̀ẹ́ fi rẹ pátá. Kí ni ń sìn? Ẹlẹ́yà rẹ̀ wọ́n á fi sóbò rẹ̀ pátá torí pé ò fẹ́ gbàwẹ̀. Ìwọ odidi ìyàwó àfá òun fi sóbò rẹ̀ pátá òun pè lẹ́jẹ̀ nǹkan oṣù torí pé ò fẹ́ gbàwẹ̀. Nígbà tọ́kàn mi ò wá gbàwẹ̀ nǹkan. Ọkàn mi ò gbé àwẹ̀ àmọ́kàn rẹ̀ gbé ìbínú Ọlọ́run. Ọkàn mi ò gbé àwẹ̀ àmọ́kàn rẹ̀ gbé ìbínú Ọlọ́run. Kò bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ láwẹ̀ kò sí jẹni Ọlọ́run kẹ́kẹ́ nìkan lẹ́yìn kéèyàn rí nǹkan tí ó tẹ́sì yẹn nígbà àwẹ̀ Ramadan kéèyàn sì dúró ti pé yàn ò ní jáwẹ̀. Nígbà tí jẹni Ọlọ́run nù bẹ́ẹ̀ ṣe rí ni yá àfàlà kùlì irú bùkátà wo ló lè bọ́ mi irú àdánwò ló lè bá mi tí wọ́n á torí ẹ̀ jáwẹ̀ kò sí irú nǹkan ọ̀hún kó dojú kú báyìí ká gbé mọ síngọ̀ sí mi wájú báyìí ká bẹ́ẹ̀ yìn mí bàn ká ní jáwẹ̀ mi wọ́n yẹ̀yà yìn mí bàn yìí fara gbàbọn ni ìní jáwẹ̀ o kó dojú kú báyìí ìní jáwẹ̀. Àgùnmọ̀lá tí kú bá súnmọ́ yín báyìí ẹ̀ ní jáwẹ̀. Ìní ìjáwẹ̀ torí tá a fi ń jẹni Ọlọ́run nu nǹkan tá a fi ń ṣe kíni tá a fi ń jẹni Ọlọ́run. Àgbá kan mílíkì. Ẹ mọ̀ bọ̀ ẹ ṣàánú mi. Ẹ mọ̀ bọ̀ ràn mí lọ́wọ́. Àwọn ọmọ ilé nìyà. Abọ́bọ̀ mílíkì sọ máa ń dáwẹ̀. Kẹ́ fún wọn mílíkì jàre. Karamba ní wo ló sọ pé kẹ́ má fún mi mílíkì. Àgùnmọ̀lá ṣé bá sọ wípé tí kú bá súnmọ́
ní jáwẹ̀. ẹ má dá lóhùn jàre ẹ fún mi mílíkì ẹni tí bá ń ṣẹ̀ṣẹ̀ mí ló lè gbà àwẹ̀. àgbà kan ẹni Ọlọ́run bá yín mọ́ nìjẹ́.